adúpẹ́ ní ẹ̀kan sí àwọn àparí ọba pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. Ọba tí a dá ọpẹ́ fún náà ni ọba tí ọpẹ́ tó sí, ọba tí ọpẹ́ yẹ. Ọba yìí náà ló bá olùṣẹ̀dá, òun náà ni ọba olùpèsè, òun náà ni ọba alábòójútó, òun lọba tó ní sánmà àti ilẹ̀, àti tí ń bẹ náà sánmà àti ilẹ̀ náà léyìí tó hàn sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn nínú ẹ̀ àti tí ó hàn sọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ nínú ẹ̀. Lórí ìdí ẹ̀ gbogbo ìgbà láwọn akànlárò kan pé lahu mulku samawati wal ard, pìtì ọlọ́wọ́ bá ní àkóso sánmà àti ilẹ̀ ṣe. Tí èmi àti náà jẹ́ kan inú ẹ̀dá ọlọ́run lórí ilẹ̀ ayé abẹ́ sánmà ọlọ́run, àwọn adúpẹ́ fọ́lọ́run bá náà tó dá wa ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn, kò sí wá ní ẹranko, kò sá ní kòkòrò, ó fún wa ń làákàyè, fún wa ní ọpọlọ, ó dá wa dá ọgbà aláyè agbọ́nà kárí làákàyè sọ̀rọ̀. Orí ọlọ́run bá pọ̀ lọ́wọ́ lórí, ó ní ìtàn òdò ní mọ́tọ̀lọ́ ìlà tó súnmà. Tẹ́ bá ní ẹ máa ṣe ní èjì ẹ̀ta orí ọlọ́run lọ́lẹ̀ lè kàkà, ẹ̀lẹ́ ìkàkà nínú lè sáàdàdà ló mọ́ kàfà. Ṣùgbọ́n ẹ̀dẹ́yà jẹ́ alábùsẹ́lẹ́mọ́ aláṣmórí jẹ́. Káà má bà wọn náà lábọ̀ sí alábùsẹ́ àmì nígbọ́n náà bá ọlọ́pọ̀ sí àlékún orí wa. Àtọ́ wá ń jẹ́ ìpọ́nà ọba ẹyọ kan sọ́rọ̀ kòkòrò ìpòlógbọ̀n ọlọ́bà kan. Ọba yìí náà lọ́pàá tá gbọ́dọ̀ máa sin àbọ̀ sí ìtàmì ìléyè. Àbẹ̀ ọlọ́ọ̀bà Allah gbogbo pẹ́pẹ́ fúra síwájú ẹ̀ lọ́wọ́ mọ́dàlúwà láyá ó wá sí ẹ̀sìn náà nírọ̀ fún wa. Àtọ́ wá ń jẹ́ ìpánàbà Muhammad sallallahu alaihi wasallam abdullahi wa rasuluhu, ẹrú ọlọ́ọ̀bà ní ìṣiṣẹ́ rẹ̀ léṣe. Al-mab'uth rahmatan lil alamin, ọlọ́run gbé sí gbogbo ayé lálàánú. Wa mu'allima al-bashariyya jami'a, lẹ́yìn náà ọlọ́ọ̀bá sí ànábì ní olùkọ́ gbogbo ayé. Ànábì yìí ẹni àpọ́nlé ní ìṣẹ́lẹ̀ àbùkù, ìkẹ́ ọlọ́run orí ajé tọ́lọ́kọ́ máa bá ànábì Muhammad. Gbogbo àwọn ànábì ọlọ́run tí a ń sọ́sọ́jú ànábì bánikẹ́ wọn. Gbogbo ọmọ lẹ́yìn ànábì pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà, lólówó ní tálákà lọ́mọ lẹ́yìn ìbẹ̀rẹ̀ lọ́lọ́sọ ẹni ìyọnu rẹ̀ ni wọ́n ṣe. Àwọn tí a tó tẹ̀lé wọn lórí pàtẹ́ dáadáa wọn bá ní yọ́nú sáwọn náà. Ìyọnu rẹ̀ ọlọ́run jẹ́ kó lórí àwọn náà, kó lórí àwọn ọmọdọ́mọ wa, wọ́n sẹ̀ síbẹ̀ fún wa. Àpẹẹrẹ gbogbo wa pè ní òun náà ní ìtẹ̀síwájú lórí ìbánisọ̀rọ̀ wa tí a sọ ní ọ̀sẹ̀ tó kọjá. Òun náà la pè ní waqafatun tarbawiyyatun ma'a siratil Mustafa sallallahu alaihi wasallam. Òun náà ní ìkọ́ ẹ̀kọ́ ìlànà ìjẹni ọlọ́run látara ìtàn ìgbésẹ̀ ayé Ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀rí kọ́mọ́ pàṣẹ bá kàǹkà ìtàn ìgbésẹ̀ ayé Ànábì lásán, káàkiri látara rẹ̀ ẹ̀kọ́ ìjẹni ọlọ́run, lessons and reflections, àwọn ẹ̀kọ́ olówó iyebíye àti àwọn àríwòye, àwọn àríwọ̀gbọ́ ṣeéṣe tọ́lọ́nù kọ́ máa bẹ́ẹ̀nú àgbẹ̀sẹ̀ àrẹ̀sẹ̀sẹ̀rà. Òun náà ni àtọ́fẹ́ tẹ̀síwájú ìbẹ̀lẹ̀ ni. Kátó wá tẹ̀síwájú ọ̀ràn yẹn ni káwọn alétí ìpayọ ọlọ́run, torí pé Ànábì Muhammad sallallahu nínú súnà àbánisọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn àfáà ṣáájú Abdullahi ibn Mas'ud radiyallahu anhu, sọ̀hábí yóò jẹ́lé, ó sọ fánà ọ̀rọ̀ rẹ̀ kan, ó ní Ànábì kọ́ ní ìkàkà wọn pè ní khutbatul haja, ọ̀rọ̀ ti síwájú tá a bá fẹ́ báwọn sọ̀rọ̀ ọlọ́run àgbàdo lọ́jọ́ Jímọ̀ báyìí, inú ẹ̀ náà ní ìpayọ ọlọ́run. Ànábì ọkà àwọn ayẹ ìpayọ ọlọ́run, ìgbà mi ń bẹ ayẹ sọ́tẹ̀lì Mọ̀rán àákà láti náà èèyàn létí ìpayọ ọlọ́run. Ìgbà mi ẹ̀wẹ̀ àákà ti Suratul Nisa ayẹ àkọ́kọ́ àfi ráwẹ̀ létí ọlọ́run. Ìgbà mi ń bẹ alọ́ọ̀kà Suratul Ahzab
àbẹ̀rẹ̀ àlejò láti ìpayọ̀ ọlọ́run torí díẹ̀ mọ́ fásitì yìí rárá mi létí ẹ̀tẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá ìpayọ̀ ọlọ́run ní gbangba àpayọ̀ ọlọ́run ní kọ̀rọ̀ àpayọ̀ ọlọ́run láàrin ara wa kápayọ̀ ọlọ́run àwọn tá a jẹ́ bàbá ọmọ ọkọ ìyàwó kápayọ̀ látara àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn tá a jẹ́ ìyàwó ìyá ọmọ kápayọ̀ látara àwọn ọkọ wa kápayọ̀ látara àwọn ọmọ wa àwọn ọmọ kápayọ̀ látara àwọn òbí wa àwọn olórí kápayọ̀ látara àwọn ọmọlẹ́yìn wa àwọn ọmọlẹ́yìn kápayọ̀ látara àwọn olórí wa aládùúgbò sẹ́lẹ̀dùgbò kí a gbáyọ̀ ọlọ́ọ̀bá látara wa àfáà kọ́payọ̀ látara àwọn jàmá káwọn jàmá náà pọ̀ látara àwọn àfáà aládùúgbò sẹ́lẹ̀dùgbò ẹlẹ́sìnmí àgbẹ̀yìn mùsùlùmí tẹ́kùn lọ́ àrùn ìjìrẹ́ ìpáyọ̀ ọlọ́ọ̀bá látara aládùúgbò wọ́n sì nílé ìsáànà ìsìnlẹ̀ lásán aládùúgbò yìí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó jìbìrì bá wá bá wọn kọ́mọ́ tó pẹ́ ìrẹ́ ànábì aládùúgbò ẹ̀dọ́wọ́ ẹ̀ tó jẹ́ ìrùgbé àbí aládùúgbò náà ní ojú ògbọ́n yà ní eléyìí lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ìpayọ̀ ọlọ́run láàfin lórí ayé tàbí lójúrọ̀ ọlọ́run lẹ́yìn náà ní ọ̀sẹ̀ tó kọjá lọ fún ọba aláǹfààní àti wà ní jímà yìí a bẹ̀rẹ̀ láti máa yẹ̀wò ìtàgbésí ayé àdàbísàlá lọ́pítà àtẹnumọ́ jùlọ òní ni hukum litifal wa dhikra bimudi nabawi sharif ìmá sáyẹyẹ ọjọ́ bí ànábì àti ìmá ṣèrántí ọjọ́ bí ànábì tí gbogbo ayé máa ń ṣe láti àwọn ọdún tó lé kọjá gbọ́ọ̀rọ̀ àwa ń sọ fún wa níbo làwọn àfáà dúró sí ń bẹ̀ àwọn àfẹ́ẹ̀sìn máa mọ̀ òkè fòfòn هذا الانتفاع وهذه الذكرى lórí ká máa ṣayẹyẹ yìí ká máa ṣèrántí ọjọ́ ọjọ́ ànábì ìgbìmọ̀ sí ọjọ́ ìwà pé wọ́n ní ìlú pàtàkì méjì àwọn kan fàríkù dáàbò aláàmìnìyí wà tàrímìí lọ́pàá àwọn kan ní ká má débẹ̀ lára ìwọlé àṣàlàyé àwọn kan tí wọ́n rí tí a fi pèlé wọ̀ fàrí wọ́n fà àwọn ọkọ̀ kejì dáàbò alájàwází ìṣòro tí wọ́n tọwọ́ abẹ̀ àgbà ìpé a sì lè ṣe ayẹyẹjọ́ bí ànábì tàbá ti lè tẹ̀lé àwọn òfin wọ́n fi àwọn kọ̀níṣkan lélẹ̀ lórí díẹ̀ lábí sọ pé ọ̀rọ̀ kásẹ̀yọjọ́ ànábì mas'alatun khilafiyyatun qadiman wa hadithan kásẹ̀yọjọ́ ànábì lọ́dọ̀ àwọn afẹ́ẹ̀sẹ̀ inú òkú lé lórí wọ́n sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lé lórí ojú tí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọ̀bọ̀ agbọ́dọ̀ sọ́díjà láàrin ara wa ṣùgbọ́n àtẹ́ntọ́gbà fún fẹ́sẹ̀ ayọ́ ànábì àtẹ́ntọ́ ní ká má débẹ̀ rárá nǹkan kan bẹ̀ gbọ́dọ̀ pàwápọ̀ ó náà ni ma'rifatu Muhammadin sallallahu alaihi wasallam kama ànábì àwọn àfẹ́ẹ̀sì wọ́n gbé nǹkan mẹ́ta kàkàlẹ̀ fún wa wọ́n pè ní al-usulu thalatha ìpìlẹ̀ mẹ́ta wọ́n mú látàrọ̀ ọ̀rọ̀ ànábì kan tí a mẹ́sàn bẹ̀ pé man radiya billahi rabban wa bil islami dinan wa Muhammadin nabiyyan wa rasulan gbogbo ẹnikẹ́ni tó bá gba ọlọ́ọ̀bá ọ̀nà ni ọlọ́run tó sì gbàgbé ìsìlámù náà ní ẹ̀sìn tó sì gbàgbé ànábì náà ní ànábì olùṣẹ́ ohun nínú ẹgbẹ̀wá kan ànábì ní yóò wọ àlìjánà nínú ẹgbẹ̀wá kan ànábì ló ti tọ́ adùn ìgbàgbọ́ àwọ̀kàmọ̀ gbàsàlà ìgbẹ̀ náà ti mú ìpìlẹ̀ mẹ́ta ìpìlẹ̀ àkọ́kọ́ Allahu jalla jalaluhu ọlọ́bọ̀bọ̀ Allah ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì al-Islam Islam ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ar-Rasul òjíṣẹ́ àfáwà Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullah ó ní nínú àwọn àrísàlá rẹ̀ ó náà ní usulu salasa
ó ní ìrẹ́ ọmọnìyàn kọ́lọ̀n kó fi ọmọnà lọ́rí ìmọ̀ pọ́pọ̀ dandan lórí ọmọ àwọn ìpìlẹ̀ mẹ́ta kan. Kí ni ìpìlẹ̀ náà? Gbogbo ẹrú kọ̀ọ̀kan máa fàtàlà ọ̀báhù kí ẹrú mọ́ náà bá rẹ̀ ẹ̀rì wà dínà kí ẹrú mẹ́ẹ̀sìn rẹ̀ wa rasulahu ẹni mú kí ẹrú mọ́ òjíṣẹ́ rẹ̀ ẹ̀rì. Torí díẹ̀ wọ́n kọ́ gẹ́gẹ́ bí ìwé àwọn àfáà lóde òní wọ́n ti ṣẹ́rù rẹ̀ lóṣìíríṣìí. Kama gbọ́ usulu salasa, ṣẹ́rù usulu salasa, àlàyé. Ọ̀kan náà àwọn àfáà wa tó ń sẹ́sẹ̀ lọ al-Ustaz Al-Awa lórí àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí ó náà ló ṣe tí a lè lórí. Ìpele àkọ́kọ́ ó pè ní Allahu jalla jalaluhu tí a kàn ní. Ìpele ẹlẹ́ẹ̀kejì al-Islam tí a kàn ní. Ìpele ẹlẹ́ẹ̀kẹta ar-Rasul tí a kàn ní. Torí díẹ̀ àtẹni tó ń sọjọ́ bí ànábì àtẹni tí ó sọjọ́ bí ànábì gbogbo alágbà pé ànábì náà lànábì wa, òjíṣẹ́ wa ní. Àwọn tí a ń sọjọ́ bí ànábì ìfẹ́ ànábì náà ni wọ́n ní, wọ́n láwọn ní jẹ́ sọjọ́ bí ànábì. Àwọn tí a ń sọjọ́ bí ànábì ìfẹ́ ànábì náà wọ́n ní, wọ́n fẹ́ lé agbó ká má ṣe àdádálẹ̀, ṣùgbọ́n gbogbo wa náà lànábì kàn. Kí ló wá gbọ́dọ̀ kàn wájú lára ànábì? Ó náà ni ma'rifatuhu kàmọ́. Nígbà bá mọ̀ lámọ́kó láti bálò. Tọ́pẹ́ wá mọ̀ mímọ̀ ànábì ò lè jábọ́ wá bá wa. Innamal ilmu bita'allum wal fiqhu bitafakkur. Ìmọ̀ ìyẹn máa ń kọ́ ni. Àgbọ́yé ìmọ̀ ń wá ní. Fún ọlọ́wọ́ bá sọ wá ànábì ní Surat Muhammad, ayà 93, "Fa'lam annahu la ilaha illallah." Ọ̀rẹ́ ànábì lọ rí mọ́ kàbírù la ilaha illallah. Ọlọ́run jáde náà pẹ́kọ̀ọ́. Bí pé ọ̀kan àwọn àfáwà Imam Bukhari nínú tí a rẹ̀ sọ Bukhari chapter of knowledge ń bọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ó ní báàbà olójú pọ̀nà kàrí o ẹ̀rì al-ilm qabla al-qawl wal-amal. Ojú pọ̀nà kàrí o ìmàláàpọ̀ ní kátó ní sọ̀rọ̀ kátó ní ṣe bẹ̀rẹ̀ pé ìmẹ̀sìn làákọ́ ní kátó ní sọ̀rọ̀ ẹ̀sìn kátó ní sẹ̀sìn. Lórí ìdí ara ní bùkátà ìká máa Nábì sọ̀rọ̀sọ́lá. Àwọn àbáwọn aláàmà máa Nábì min khilali siratihi sallallahu alaihi wasallam. A máa mọ̀ ní abẹ́ agbọ́nrin ìtàn ìgbésí ayé rẹ̀. Lórí ìdí ẹ̀ afẹ́ bẹ̀rẹ̀ kí ni jẹ́ síra, kí ni jẹ́ ìtàn lọ́dọ̀ àwọn àfẹ́ ìlédè Lárúbáwá. Kí ni jẹ́ ìtàn lọ́dọ̀ àwọn àfáà sọ̀tàsọ̀tà àti àwọn àfáà sọ̀tàsọ̀tà tẹ́ jẹ́ mùsùlùmí. Lẹ́yìn náà mafhumuha al-'am. Kí ni àgbọ́yé síra Nábì lápapọ̀? The concept, the general concept of síra of Prophet sallallahu alaihi wasallam. Kó tó wá kan ahmiyatuha. Kí ni pàtàkì ìtàn Nábì nínú ìgbésí ayé àwa mùsùlùmí? Àwọn kókó yìí ó ṣe pàtàkì. Àkọ́kọ́ gbọ́dọ̀ síra lóde Lárúbáwá ní jẹ́bẹ̀. Àwọn tó túmọ̀ sí pọ̀, ṣùgbọ́n túmọ̀ méjì kan ṣe pàtàkì. Àkọ́kọ́ a máa túmọ̀ sí súnnà, ìlànà. Tàwání, súratu fulan síratuhu. Síratu fulan sunnatuhu. Ìtàn lágbájá ìlànà. Ìlànà gbádá ìtàn àti máa jẹ́ tọ̀ríkọ̀ ojú ọ̀nà. Síratuhu tọ̀ríkọ̀tuhu ojú ọ̀nà rẹ̀. Ẹ̀rì. Alladhi yakunu alayhi al-insan wa ghayruhu. Tọ́mọ ẹ̀dẹ́ yẹn wà lórí ẹ̀. Àbẹ́lò míì náà. Tí lọ́bá bá sọ pé lahu siratun hasana. A ọmọ nìkan dáadáa o. Lahu siratun sayyi'a. Ìtàn rẹ̀ ọmọ dáa o. Ìtàn lè jẹ́ dáadáa, ìtàn lè má dáa. Ìwà lè jẹ́ dáadáa, ìwà lè má dáa. Nínú Suratu Taha, Aya 21 sọ pé san'iduha sirata al-ula. Ọlọ́run gbọ́dọ̀ síra mẹ́. Ọlọ́run ní á padà pààrà rẹ̀ fún ẹ. Ìtàn rẹ̀ àkọ́kọ́
yẹni ọ̀pá Musa ló pé ìjọ tí Musa mú ọ̀pá náà ìjọ náà lọ́wọ́ fẹ́ máa fi dára ní ọ̀pá ìwá rí olówá fi kọ máa fi dára ọ̀pá ìwá padà díṣẹ́ ìyanu lọ́wọ́ sọ pé a padà sọ ìtàn ọ̀pá ìfún ẹ̀ lọ́nà gbólóhùn sàníìdùhà sírataha al-ula gbólóhùn síra náà wà ní Al-Qur'ani sọ́tọ̀ ha àmà síra istilahan mọ́lọ́dọ̀ àwọn àfáà sọ́tàsọ́tà àwọn àfẹ́ta mùsùlùmí tí wọ́n sọ́tà Ànábì kí ni síra túmọ̀ sí fọ́yà kí sọ́tọ̀ hayatil insan wa tarikhuha o náà ni ìtàn ọmọnìyàn life story ọmọnìyàn bó ṣe lólé ayé la máa ń pè ní síra rẹ̀ ẹ̀rì Suratu Fulan tàríhù fàyàtì ìtàn alágbájá o náà ni ìtàn bó olóṣì lólé ayé tó bá bẹ́ sọ nípa ìtàn Ànábì wọ́n ní ìyàmà núkìlá ilé náà nínú àyàtì o náà ni àwọn nǹkan tí àwọn àfáà sọ fún wa tàbí tọ́lọ́wọ́ bá sọ fún wa tàbí tánàbí gàgá sọ fún wa inú ìgbésí ayé Ànábì mundu wiladatihi qabla bi'thati lẹ́yìn ìgbà tí wọ́n ti bí ó tó lójì sí Ọlọ́run wọ́n bí báyìí sáyé títí ó tó wá di òjì sí Ọlọ́run ìdí ti bẹ̀ láàrin bíbí Ànábì ó tó di òjì sí Ọlọ́run 40 ọdún ni 40 years pa bí báyìí o àwa sọ di Ànábì Ọlọ́run 40 years ìbẹ̀ láàrin wọ́n ni wà bá dáa àti ìtàn Ànábì lẹ́gbàtà sọ di òjíṣẹ́ Ọlọ́run tán ìtàn náà ni wọ́n máa rọ̀ fọ́kọ̀ min àdán wọ̀wọ̀kọ́ àti àwọn nǹkan tí ó bá ìgbésẹ̀ ayé Ànábì nínú àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tọ́lọ́ lẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ nínú ìgbésẹ̀ ayé Ànábì hatta mawtihi tó lọ fi mú sọ́dọ̀ hadhihi siratuhu gbogbo nǹkan tá a kà iná pè ní tààdà wọ́n ní pé total life history of prophet from A to Z pàtàkì bí lè wọlé nínú àwọn àfáà mi wọ́n ní hiya majmu'a ma warada lana min waqa'i hayati rasul sallallahu wa sifatihi al-khuluqiyya wal khalqiyya مضافا إليها غزوات وسراياه صلى الله عليه وسلم nígbà mí fẹ́ sọ kí ní jẹ́ ìtàn Ànábì wọ́n ní ìtàn Ànábì náà ní gbogbo nǹkan tó wá tààmà nípa àwọn àṣẹlẹ̀ tó nípa ṣẹlẹ̀ nígbèsí ayé Ànábì sallallahu alaihi wasallam àti àwọn àròyìn Ànábì tá ń pè ní sífàtù al-khuluqiyya ìròyìn ìwà rẹ̀ ìwà character and behavior gbogbo tí a sọ pé Ànábì máa ń ṣe báyìí ẹ̀nà ṣe báyìí nínú àwọn ọwà ìtàn náà ni wa sifatuhu al-khaliqiyya àti ìròyìn bá sí dá ìrísí bá sí dá sọ́gá ní àbókúrú ní sọ́sọ́rá ní oníṣẹ́ rí oníṣẹ́ sọ̀rọ̀ oníṣẹ́ múra gbogbo oríṣẹ́ báyìí tàbá ti ń gbọ́nà àràtà Ànábì náà ni wọ́n ni ká wọ́n fi ti sí àwọn nǹkan wọ̀nyí gazawatuhu wa sarayahu àwọn ogun tí Ànábì jà pẹ̀lú àwọn ọ̀tá Islam tí wọ́n gbógun dé sí ká mọ̀ nípa àwọn ogun yìí ká máa sọ pé ogun Badr ogun Uhud ogun Khandaq Fatu Makkah Mu'tah Hunayn Tabuk láwọn ogun ńláńláńlá àwọn ogun tó bá tóbi inú ogun Ànábì náà pè ní gazawat bẹ́ẹ̀ sàráyá òun náà ni àwọn ọkọ̀ ẹlẹ́ni kéèkéé tí Ànábì rán lọ tí wọ́n tóbi àwọn ogun tí ó tóbi bẹ́ẹ̀ bí 20 bẹ́ẹ̀ bí 30 bẹ́ẹ̀ 50 ẹlọ́sìn nǹkan báyìí náà pè sàráyá ká mọ̀ nípa àwọn ilé náà ara Ànábì
kí ẹ̀ tó sọ pé mọ́ màtà bọ́n tí ó máa pa ànábì ẹsẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí ìní ọ̀wọ́ pọ̀ láàrin wà lẹ́nu ọ̀sẹ̀ tí ń sọ ọ̀sẹ̀ tí ń kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn ànábì lájá láìmọ̀ kan sí ìtàn ànábì ó kún tí ọ̀rọ̀ wọ òfin tó pé ìkẹta gbọ́ọ̀dá padà sáàrin wa ní onáńpì mọ́ní àjọ̀rọ̀sọ̀ ìlànà gbésẹ̀ ayé ànábì tánkà máa sọ pé mọ́ní àjì kẹ máa gbọ́ ìtí jẹ́ mọ́ní àjì gangan ní pé gbóòlà ń gbèsè nílé ayé lẹ́yìn náà mafhumu al-aam gbogbo ìdá sọ́lọ́ yìí a sọ nítumọ̀ èdè Lárúbáwá a sọ nítumọ̀ àwọn àfáà tí a mọ̀ nípa ẹ̀ndá ń pè ní sírọ̀ ṣùgbọ́n the general concept àgbọ́yé lápapọ̀ nípa ìtàn Ànábì sọ́lá ó ní ìpele mẹ́ta thalath marahil siratuhu tanqasimu ila thalath marahil ìpele mẹ́ta àkọ́kọ́ siratuhu qabla bi'thati ìtàn Ànábì ń gba ti bí kó tó di pé asọ́dà Ànábì Ọlọ́run ìtàn kan ní kókó kanú gbèsè ayé ilé ayé tó ń lo ń gba ti bí tó fi dà Ànábì Ọlọ́run ìtàn kan ní abáyé náà kejì siratuhu ma ba'da bi'thatihi hatta istiqrar fil Madina nígbà tí asọ́dà Ànábì Ọlọ́run tán ìtàn rẹ̀ nígbàtà asọ́dà Ànábì Ọlọ́run tán títí tó fi dé Madina tó fi ní ìfọ̀kànbalẹ̀ Madina abalakani bá ti ránṣẹ́ títí tó fi dé Madina ẹlẹ́ẹ̀kẹta siratuhu min al-hijra hatta wafatihi ìtàn Ànábì sallallahu alaihi wasallam lẹ́bọ̀ tó ṣe hijira tó di ṣe hijira nílùú Madina títí tó fi jáde láyé abala mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì pàtàkì náà tàbí sáré sísá gbogbo ẹ̀ ló sì ní ọdún nígbà bá dé bí khasaitu sirati Mustafa sallallahu alaihi wasallam àwọn àdámá yàtọ̀ tí bẹ́ náà tàbí sí ayé Ànábì sallallahu láàrín nínú àdámá yàtọ̀ ni pé ìtàn Ànábì ló kún jù nǹkan kan sọ nínú ìtàn rẹ̀ kò sẹ́ni tó nílò ìtàn rẹ̀ gbogbo ẹ̀dá ẹgbẹ́ tó lọ́nà dáná bí Ádámà tí ìdàlẹ̀kẹ́ àmà kò sẹ́ni tó ní títẹ̀ kílíà tó kún ìtàn Ànábì sẹ̀sẹ̀ tó ní tó lọ́n fẹ́ fi ṣe ẹ̀ tí mọ́tò ti bẹ́ẹ̀ àbáwa sẹ́dà hawa ó ní tó ti bẹ́ẹ̀ ó ní hunaka da'iratan la budda min al-hadith anhuma ó ní ẹlọ mọ́tò kú agbègbè méjì kan tó lè gbogbo ẹmà fẹ́ sọ̀tàn Ànábì tí ó bá sọkún ìtàn Ànábì ò pé ó lọ́kọ̀ kọ́mbẹ̀ da'iratu ahli baytihi agbọ́sọ̀ àwọn ará ilé Ànábì mọ́ta Ànábì ahli baytihi tó pé wa fihim azwajuhu nínú ẹ̀ lásọ̀tọ̀ àwọn ìyàwó ẹ̀ wa abunahu wa auladuhu wa banatuhu mẹ́lẹ̀ sọ̀tọ̀ àwọn ọmọ rẹ̀ wa amamuhu wa khalatuhu ẹ̀rì mẹ́láti sọ̀tọ̀ àwọn ẹ̀gbọ́n bàbẹ́ àwọn àbúrò bàbẹ́ àti agbọ́lọ́gbọ́ nù wọn àtàjọ́ ọgbọ́lọ́gbà gbọ́nù wọn sáàdìwò ní a ní pẹ̀lú Ànábì àti àwọn àbúrò mọ̀mẹ́ àwọn ẹ̀gbọ́n mọ̀mẹ́ ẹ̀rì dáìrà kan dáìrà lẹ́ẹ̀kejì dáìrà tó ashabihi al-kiram aláàdì sọ ìtàn àwọn ọmọlẹ́yìn Ànábì wa minhum khulafa'uhu nínú ẹ̀ ni àwọn tí a rú lẹ́yìn àwọn àrú lẹ́yìn àgàgà al-khulafa ar-rashidun al-arba'a àwọn àrú lé tí a jẹ́ mẹ́rin Abubakar Umar Uthman Ali radiyallahu anhum ajma'in ọlọ́bá yọ sí gbogbo wọn
gbogbo wọn kó tó àtàwọn wọn sàábé yòókù ọ̀nbẹ́nu wọn ọkùnrin ìbẹ́nu wọn obìnrin gbogbo ilé ìwọ̀n mọ̀ láti mọ̀tà Ànábì sallallahu alaihi wasallam nígbà bá mọ owó yẹ òun náà ni lẹ́yìn náà tí máa wà ó bákan náà á tún mọ̀ wà máa rọ̀ sí fàtó á mọ àwọn òròyìn Ànábì wa shamailuhu àwọn ìwà Ànábì wà kharisuhu àti àwọn nǹkan tí Ọlọ́run fi sa Ànábì lẹ́sà tó fi ẹ̀sùn gbogbo ẹ̀dá Ọlọ́run jùsùn mi sírati ó ní ẹ̀nà abala kan náà nínú tànábì ó bákan náà wà ta'arrufu ala mu'jizatihi ó ní bákan náà tó bá àwọn asẹ́ ìyanu tó lọ sí fún Ànábì dáńpé ní miracle àwọn ohun kàyéfì tó lọ sí fún Ànábì ó ní gbogbo ẹ̀ pátá tariqul imanu bihi ojú pànà ní tàbí ní ìgbàgbọ́ sí Ànábì sallallahu alayhi wa sallam eléyìí ni the general concept of sira mafhum al-aam mafhum sirati anabawiyyati ash-sharifa al-aam ìpapòtàn ìgbàgbọ́ yẹn tàn Ànábì sallallahu alayhi wa sallam tánà bá wá rí báyìí àwọn ìbéèrè pé ma ahamiyatu hadhihi sira kí ni pàtàkì ìtàn yìí fún ara wa náà ẹ̀ká lè dáhùn pàtàkì ìtàn Ànábì ó tóbi ìtàn Ànábì àwọn nǹkan mẹ́ta ṣe pàtàkì ńbẹ̀ àkọ́kọ́ ńbẹ̀ dirasatuha kapọ̀ ẹlẹ́ẹ̀kejì ma'rifatuha kama ìyá mọ́ ọkọ̀ nǹkan tí ò ní mọ̀ kí a kọ́ ìtàn Ànábì ọ̀tọ̀ ni káwá mọ̀ ọ̀tọ̀ ni lẹ́yìn náà fíkíhà káwá mọ̀ fíkíhù ti mẹ́mẹ́ bó lásì apply rẹ̀ nígbèrè fíkíhù síra ọ̀tọ̀ ni ká kọ́ tàkà mọ̀ ọ̀tọ̀ ni ká lè apply rẹ̀ níbi sí ayé wa lórí ìdí eléyìí lọ́sọ̀ yí pé السيرة النبوية الشريفة أهمية كبيرة بالنسبة للمسلمين جميعا ولا يريد كما يتعنبي كما يتعنبي كما يتعنبي كما يتعنبي كما باسل يتعنبي wọ́n ló ṣe pàtàkì tó tóbi ní ìbújá gbogbo mùsùlùmí ẹni lè mùsùlùmí na jẹ́mìí àà kẹta àfáà ẹgbọ́dọ̀ mọ̀tànábì láà gbogbo mùsùlùmí torípọ́ lọ́wọ́ bá ojú Ànábì fún a ní ọ̀nà méjì pàtàkì ní ojú ẹ̀fà pọ̀ ṣùgbọ́n náà méjì pàtàkì mọ́ fẹ́ fi rìnlẹ̀ fún wa Suratul Qalam ayẹlẹ́kẹrin ọlọ́ni wa innaka la'ala khuluqin 'azim ọlọ́rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ìwọ ni wà rẹ̀ dájú ìwọ ni wà rẹ̀ dájú lẹ́yìn ìgbà tó ti gbé àwọn Ànábì Ọlọ́run oríṣiríṣi ránṣẹ́ tí ó sẹ́ tó níwà náà àwọn Ànábì gbé àwọn Ànábì olóníwà àwọn tí wọ́n dáadù láàrin àwọn èèyàn máa fi sànábì Ọlọ́run ní máa fi ṣe òjíṣẹ́ Ọlọ́run gbogbo ti bẹ́ẹ̀ gbogbo ológun yóò látọ̀ ya Ádámà wọ́n fẹ́ sọ̀nábì ẹ̀rì zẹ́kà olùkọ́hù Ọlọ́run bá ṣe àfọ̀mọ́ ìwà Ànábì or recognize wa Ànábì ẹ̀rì ó ní wa innaka la'ala khuluqin 'azim wọ́n wà rẹ̀ dára jù Akbar Ànábì Muhammad ọba tó dáa ní sọ yìí tọ́nà àwọ ayẹlẹ́ kejì Suratul Ahzab 1:3 verse 21 ولقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله يوم الآخر وذكر الله كثيرا Ọlọ́run ní ó ń bẹ fún látàrí òjíṣẹ́ Ọlọ́run ìsànà Muhammad uswatun hasana àwọn àríkúsí dáadáa ìpík liman kana yarju Allah wal yawm al-akhir bẹ́ẹ̀ tí bá ń kọ́nú Ọlọ́run tí ń kọ́nú al-qiyama wa dhakara Allah kathira tó nà tó lọ́run lọ́pọ̀lọpọ̀ gbà yóò ní àmì gbígbà àríkúsí látàrí àwọn àyà méjèèjì
ló fi di ọ̀ràn àbúgbò mùsùlùmí, ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbàlagbà ni, olówó ni, tálákà ni, onímọ̀ ni, aláìmọ̀kan ni, olórí ni, ọmọlẹ́yìn ni, ọgbọ̀n mọ ànábì kó lè bá pík bóòlù mi náà ti fẹ́ lólé ayé mi. Gbogbo tí ń jẹ́ ayé gbogbo ẹni mi lára ni. Tó dìde lè wọ́n ni wà dáadé kẹlẹ́ Ànábì sallallahu alaihi wasallam wọ́n tó jẹ́ orí bẹ́ẹ̀ olùgbé wà fẹ́rù kúdùwà olóyè orí jù nígbà ìkọ́ṣe. ولأنه أعظم نبي olóòtú bí gbogbo àwọn ànábì Ọlọ́run وأفضل مخلوق وجد على هذه الأرض wọ́n ní òun ni ọlọ́lá jù ní gbogbo ọlọ́wọ́ bá dá sórí ilẹ̀ yìí mílẹ̀dà Adam láti pa Ádámà ila yawm al-qiyamah tí ìdàlẹ̀ kìámà wọ́n fún tọ́lùkọ́ ẹ̀rì Imam Sa'di rahimahullah bàbá bẹ́ kọ́mẹ̀ntì lórí àyà Suratu Baqara 253 tọ́wọ́ pé tilka rusul ọlọ́ni gbogbo àtàṣọ síwájú yìí àwọn ànábì nì tàṣọ tààdẹ fúnra ànábì faddalna ba'dahum ala ba'din ọlọ́lá agbọ́lá fúnra wọn jùra wọn lọ agbọ́lá fún wọn sílẹ̀mù kan náà wọ́n ànábì ta kú tán fún ẹ̀wọ̀n sílẹ̀mù kan náà ọlọ́ni minhum ma kallama Allah ìbẹ̀nu wọn tọ́lọ́mbà sọ̀rọ̀ direct tí ọ̀ràn ẹnìkankan sí gẹ́gẹ́ Musa fọ́dìlù wọ́n pè ní kalimullah ẹni Ọlọ́run bá sọ̀rọ̀ tí ó sálágàtà ẹ̀rì ọlọ́ni wọ́rọ̀bọ̀ ba'dahum darajati bẹ́ẹ̀ náà ló ń gbé àwọn kan gánú wọn nípò lọ́dọọlọ́ lórí díẹ̀ àwọn ànábì Ọlọ́run náà àwọn àdọ́gba Imam Sa'di wọ́n fẹ́ kọ́mẹ̀ntì gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́ bá ránṣẹ́ tọ́lọ́ ń gbé nìdí lọ́wọ́ adraku Muhammadan sallallahu alaihi wasallam ó ti yẹn bá tí ànábì bá wọn láyé ni tí ànábì bá wọn láyé ni la wajaba alayhim al-imanu bihi gbogbo wọn lọ́jọ́ ọ̀nà kan gba ànábì gbọ́ gbogbo wọn lọ́jọ́ ọ̀nà kan gba ànábì gbọ́ ẹ̀rì bákan náà wọ́n ti bá òun gbogbo lọ́jọ́ ọ̀nà yẹn kí wọ́n tẹ̀lé ànábì wọ́n nusratuhu gbogbo ọlọ́jẹ́ ọ̀rọ̀ yẹ kí wọ́n kí ànábì lẹ́yìn kẹ́ràn lọ́wọ́ ó ní wa kana imamahum púpọ̀ lásíwájú wọn wa muqaddamahum olóba ti síwájú fún wọn ẹni wa matbu'ahu onígbọ́dọ̀ tẹ̀lé ọwá kó ti àyà suratu Al-Imran Quran chapter 3 verse 81-82 tẹ́nà bá dé lóríkà ọlọ́ni wa idha akhadha Allahu mithaqa nabiyyin ọlọ́rẹ̀ ànábì rántí orí ta ṣe fún rẹ̀ ànábì nígbàtàwà ọlọ́run bàtà ń gbé àdé gbogbo àwọn ànábì ọlọ́run lama ataytukum min kitabin wa hikma nígbàtà ohun ọlọ́run bá fún àwọn ànábì ọlọ́run nígbàtí mo fẹ́ yàn ànábì ọlọ́run bàtà mo fún yín ní tíà àti ọgbọ́n thumma ja'akum rasulun lẹ́yìn náà ànábì ọlọ́run kan wá dé wá báyìí mọ̀sọ̀dékò lè máa kún tí wá ń pè ń tẹ́ gbé dání lódodo àwọn àwítà sọ̀kalẹ̀ fún yín ó pè lódodo àwọn akéde tẹ́ kéde bára yóò pè lódodo ọlọ́ni tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bọ́ báyí láyé látòmí nínà bí yí ẹnìkan nù yí ọgbọ̀ ọ̀sẹ́kù tí ọgbọ̀dọ̀ tí ò ní gbàgbọ́ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ pátákù wọn ọ̀rọ̀ gbàgbọ́ wọ́n látàṣòro náà gbogbo ilẹ̀ gbọ́dọ̀ alúwọ́ alẹ́gbọ́dọ̀ kí lẹ́yìn ẹ̀rì ọlọ́wọ́ dáa pé aqrartum tẹ́gbà bẹ́ẹ̀ wa akhadhtum ala dhalikum isri tí àdéhùn tí mo gbé fún yìí ojúlé gbogbo lẹ́yìn lọ́yìí tẹ́gbà bẹ́ẹ̀ ọlọ́run gbogbo àwọn anábẹ́ ọlọ́run dáa pé aqrarna ìrọ̀lọ́run àgbàbẹ́ bá rí àgbàgbọ́ a sì rán lọ́wọ́ a kìnnà lórí ẹ̀sìn ọlọ́wọ́ tó gbé rọ̀ṣìhádù ó yẹ jẹ́rì bẹ́ẹ̀ wọ́n na máa gbọ́nà ṣàhìdì èmi náà jẹ́rì kanú ẹni tó jẹ́rì
ọlọ́run fàmà tawalla ba'da dhalik ẹmọ wá yẹ́ padà lẹ́yìn àdéhùn yìí tó ti gbé pẹ̀lú àwọn ọlọ́bọ̀ yìí báwo la ikọ̀ múlẹ̀ fásikò ọlọ́bọ̀ láwọn yẹn òkè ni wọ́n torí díẹ̀ gbogbo àánú àdísà náà sàsára nígbà anábì náà sọ ó ní ana sayyidu waladi Adam ó láìsí méjì ń bẹ èmi ànábì lórí gbogbo ọmọ ànábì Ádámà yawmal qiyamah tọ́jọ́ gbìdà kìámà wa ana awwal man yashqu anil qabr èmi ni sàárè ìjọpọ̀ lánú tọ́jọ́ gbìdà kìámà tó lọ mọ́nà fẹ́ jí àwọn èèyàn dìde sàárè ìjọpọ̀ lánú wa ana awwal shafi èmi ni àkọ́kọ́ olùṣìpẹ̀ wal mushaffa èmi ni àkọ́kọ́ ẹni tọ́lọ́bọ̀ gbà pẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam akhrajahu imam Muslim máa dé sí jáde hadith sahih láì máa pàtàkì ànábì wa qala imam Nawawi fi sharh Muslim mọ́nà wọ́n sọ sharh Muslim wọ́n ni wọ́n hadith ó ní hadith tí a kà fún wa yìí tí gbogbo yín gbọ́ sétè ó ní dalilun ó ní ẹ̀rí ni àwíjàre ni litafdilihi sallallahu alaihi wasallam látara pé ó ń fi rinlẹ̀ ọlá tí ń bẹ fún ànábì Muhammad ayẹlẹ̀ fẹ́rẹ̀ kòkò lè gbogbo ẹ̀dá ọlọ́run wà fẹ́rù gbogbo ẹ̀dá ọlọ́run ọlá tí ń bẹ fún ànábì gbogbo ẹ̀dá ọlọ́run ó ní lẹ́nà madhhab al-sunna gbogbo ìlànà àwọn al-sunna mọ́mù náwà ló ń sọ̀rọ̀ ánàlẹ̀ àdàmì yìí pé àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn gẹ́gẹ́ bí àkídà al-sunna wal jamaa àti àwọn àkọọ́lẹ̀ ní Al-Qur'an àti súnà pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn afdal minal malaika alọ́lájọ màlẹ́kà lọ nínú ọlá tí a bá ń wọlá láàrin àmàlẹ́kà àkọọ́lẹ̀ ìfìrìnlẹ̀ pé àwọn èèyàn lọ́lájọ màlẹ́kà lọ wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n àbí gangan kọlọ́mà sí kẹ́gẹ̀ fún afdal adamiyyin wa ghayrihi olólọ́lá jù nínú gbogbo ọmọ ẹ̀dẹ́yàn àti nǹkan mìíràn ọmọ ẹ̀dẹ́yàn kálìbà àmà bí òṣèré torí díẹ̀ lè pé ìtàn ànábì ẹsẹ̀ nǹkan kékeré kókó tá fẹ́fẹ́ rẹ̀ ní wípé ó di ọ̀ranyàn fún wa ká kọ́ ìtàn ànábì ó di ọ̀ranyàn fún wa ká mọ ìtàn ànábì ó di ọ̀ranyàn fún wa ká gbàgbọ́ yé ìtàn ànábì ó di ọ̀ranyàn fún wa ká lo ìtàn ànábì ló gbèsè ayé wa ṣùgbọ́n ẹ̀tọ́ lọ́ba tọ́ka fún wa ni kí yàtọ̀rọ̀ àfóyí kọlọ̀ kúrẹ́ síwájú wa. Allahu akbar.